Mùdírù ẹsẹ àfọ aláwo, mùdírù ẹsẹ àfọ ológun, mùdírù ẹsẹ àfọ onígbèsè, mùdírù ẹsẹ àfọ ọlọ́fọ̀, kódà wọn ọmọ jálàbí ṣe. ẹrí àfa yìí pé wàyí kúlì kọ́lí àná múlí òbí kásín wàmísímẹ́rin wàtọ́mbúrí wàhúdí ẹ̀. wàmísímẹ́rin wàtọ́mbúrí wàhúdí fàdámù yóò kúlọ́kẹ́ àbẹ̀bọ̀ ńlá ìlà ìmọ̀jíjẹ́ ni àwọn olómìnir wàyí tí wọ́n bá dá gbogbo ayé yìí nítorí ìfẹ́ káásù òun náà nífẹ̀ẹ́ ẹni tí ń fi fetí ẹmu tí ìfẹ́ ni ẹni tí ń fi fetí ẹmu ẹ̀kọ́ ìfẹ́ ni ẹni tí ń fi mu ẹmu ìfẹ́ ni ẹni tí ń fi mu tí ìfẹ́ ni ẹlòmíì láìkì kọ́ ọmọ ẹgbẹ́nu ókè òun náà lọ́mọ ìgò onígun mẹ́rin òun lọ́mọ onígun mẹ́ta. tábà bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì pé kí lọ fẹ́rẹ̀ jù ẹni kọ́sà máa mú nǹkan kọ́ máa mu tí kọ́ máa mu gbó kọ́ máa mu burúkutu wàmí sí mẹ́rin tábà bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì nísìnyí ìkọ́mọ yìí lọ́dọ̀ tí ẹ kò tí ì dùn àbí káwọn ní díje dé àbí pamupamu jigijigi pamupamu jigijigi lẹ́wàá rí ibi táwọn obìnrin ó ti mọ̀ sí ra wọn lófò nítorí pé ìlú wọn tọrọ ẹlòmíì lẹ́yìn onílù ni. wọ́n sì rí pẹ́ni bábá tọrọ lẹ́yìn onílù kèé lójú tì wọ́n wàá pagbo fún wọn ní kọ́mọ ẹ̀dá sẹ́rí ibú kọ́lọ́kọ̀jọ ìyàwó àfa mi náà ẹlẹ́bàá yìí ẹlẹ́kẹ̀ẹ́ta wà ó di ẹlòmíì fẹ́ tiẹ̀ ó di kọ́mọ ẹnu pákó baba Mudir Markaz walam Sheikh Abdul Wasi nǹkan mẹ́ta lọ́nà torí ẹ̀dá Mudiru àkọ́kọ́ ni majidin gíga tó ìpọ́nà òní ń gbé ga kìí ṣe gíga ogun tó bá jẹ́ gíga ogun ní ó ti wálẹ̀ ọgbọ́n lọ́dà fún ọ tipẹ́tipẹ́ ọlọ́run dá Mudiru nítorí gíga kò ṣe farawé ọlọ́run ní ránkì wọn ọlọ́run ní promote Mudiru tó bá jẹ́ wípé gíga kan ni tí wọ́n tẹ́ǹdì àwọn tí wọ́n tẹ́ wọ́n ti gba ìjíhun wọ́n ti yẹ jíhun ọlọ́run dá Mudiru njọ́ ta ti dá ládìkọ́ wa ga láyé ó rí pé njọ́ tí wọ́n ti bí ọmọ màálù ní etí sẹgbẹ́ ìyá àgùntàn bẹ́ẹ̀ bá ronú yí pé mo fẹ́ wẹ́rù gíga Mudiru ó wulẹ̀ ya lọ sínú ilé tó bá ní kádùn àlọ́fẹ́ wọ̀ tó bá jẹ́ pé ọtí lọ fẹ́ mu ìfun rẹ̀ ọ̀rẹ́ dànù tó bá jẹ́ yí pé ẹbù kan lọ fẹ́ máa jẹ mo fẹ́ ga bí Mudiru ni wo ó ní kánsà adá nítorí gíga ni láàrin àwọn ọmọ bàbá Sheikh nínú àwọn ọmọ Sheikh Adam ṣebí ẹwà dúró ọmọ méjìlá tọ́lá bu ànábì Yakubu ẹmúrú ànábì Yusufu wa tá a bá ń wá Yusufu Sheikh Adam bàbá Mudiru ni Yusufu Sheikh Adam. ẹlẹ́ẹ̀kejì Adam Mudiru sọ̀rí bí wọ́n ṣe ń ṣeun nítorí nítorí dáwọn nánu bí Mudiru ṣe ń ṣeun nítorí nítorí dáwọn nánu. nǹkan kejì tọ́lá fi dá nǹkan ẹlẹ́ẹ̀kejì ni Adam Mudiru nítorí mímọ́ Adam nítorí mímọ́ ẹni tí Ọlọ́run ọba fún ní mímọ́ táwọn màláíkà kọ́ ní mímọ́ tí kò wá lọ lé ìwé kan gbogbo ẹni tó wá lọ yunifásitì ẹni tó ṣe mástà ẹni tó ṣe dókítọ̀ ẹni tó di pòfẹ́sọ̀ bí Mudiru bá ń sọ̀rọ̀ wọ́n sọ̀ kalẹ̀ síwájú Mudiru. bí Mudiru àbá sọ̀rọ̀ àwọn èèyàn ní mú tọ́pìkì Mudiru ni wọ́n fi ń tírìtì tọ́pìkì adáwọn ọba dákọ̀ ìmọ̀ lọ́gà ọba Mudiru mẹ́ tó ọba dákọ̀ sẹ̀ríà ọba wọn bẹ̀ falisafa ọba wọn bẹ̀ sáyẹ́nsì tó ọba ní sáyẹ́nsì lọ́mọ ọba wọn bẹ̀. ẹ wo odidi ọba Kánò òpònú kan láwọn ń ṣe mítìnì bí Mudiru bá wá Kánò òun àtàwọn Haúsá ọ̀rọ̀ ẹni tẹ́gbẹ́ ọba tẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Mudiru lọ́ọ́ bá òun ní wẹnu Mudiru ń jóni. ẹlẹ́kẹta lìjúdín tọrẹtọrẹ ni Mudiru ẹnì kẹ́ bá Mudiru ṣe kòtẹ́lẹ́ rí bú táwọn afọ Markaz tí wọ́n bá ní bùkátà Mudiru ọ̀tẹ̀rì sí ọ̀rẹ́ tí Mudiru ń ta ọ̀gbọ́rọ̀ níjọ́ ni 17 million tí wọ́n gbà fún preparation university ọwọ́ tẹ́lá ní oṣù mẹ́fà Mudiru tẹ́rì sí. tí ń bá wọ Markaz yìí pé ogun gbogbo wa ni tí ọmọ wo ipe iṣẹ́ Sheikh Adam ni lónìí gbogbo wa náà ní kájọ kówó jáde kájọ máa náwó sí ṣebí gbogbo wa làjọ gba sálárì mẹ́. bàbá Mudiru tọrẹtọrẹ ni wọ́n.